gbajúgbajà olóṣèlú ilẹ̀ haúsá ni tó jẹ́ bàbá àsàlẹ̀ òṣèlú ní ìpínlẹ̀ Kánò tó tún jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kánò tó sì tún jẹ́ olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú New Nigerian People's Party NNPP lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2023. èèyàn sẹ́nẹ́tọ̀ Rabiu Musa Kwankwaso ó mà ti sọ̀rọ̀ lórí ètò ìdìbò ààrẹ ọdún 2027. bẹ́ẹ̀ ló sọ nǹkan tí ó ṣẹlẹ̀ lásìkò ètò ìdìbò ọ̀hún tó sì tún rọra tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ ọjọ́ iwájú òṣèlú tiẹ̀ náà lágbo òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà. ẹ rántí pé bí wọ́n bá ń sọ àwọn olóṣèlú ilẹ̀ haúsá tí wọ́n ní kìmí inú tó sì lérò lẹ́yìn dáadáa, ọ̀kan pàtàkì ìní sẹ́nẹ́tọ̀ Rabiu Musa Kwankwaso ó sì fi eléyìí hàn lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2023 pẹ̀lú bí ẹgbẹ́ òṣèlú NNPP bó ṣe jáwé olúborí ní ìpínlẹ̀ Kánò tí Kwankwaso lu gbogbo àwọn alátakò ẹ̀ tó sì tún jẹ́ pé ẹgbẹ́ òṣèlú ẹ̀ ni ló gbé gómìnà tó ń ṣe ìjọba ìpínlẹ̀ Kánò ìyún gómìnà Abba Yusuf ló gbé kalẹ̀. ṣáà pẹ̀lú bí ètò ìdìbò ààrẹ ọdún 2027 bó ṣe wá ń kalẹ̀kùn gbàngbàn, Kwankwaso ó ní ìyàwó òṣègè tí gbogbo àwọn èèyàn fẹ́ gbé báyìí o, tó jẹ́ pé gbogbo àwọn olóṣèlú ńláńlá iná tí ń bá ṣèpàdé wípé ẹ̀yìn àwọn ni kó wà nítorí pé mọ̀pọ̀ lẹ́nu ní ìlú Kánò tó lérò jù tí ìbò sì tó pọ̀ sí jù ní gbogbo ilẹ̀ haúsá táwọn haúsá tó sì tó fẹ́ràn káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin Nàìjíríà. ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe ń lé Kwankwaso tó ń bá ṣèpàdé làwọn ẹgbẹ́ òṣèlú alátakò náà làwọn náà gbẹ̀yìn tí àwọn náà ń lé Kwankwaso kiri láti jẹ́ pé àwọn ni yóò ṣiṣẹ́ fún ẹ̀yìn àwọn ni yóò sì wà, ṣùgbọ́n tí Kwankwaso kò tí ì kéde tàbí sọ̀rọ̀ lórí ibi tó ń lọ. ṣáà nínú ọ̀sẹ̀ tí a wà yìí ni Kwankwaso ló máa sọ̀rọ̀ lásìkò tó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú iléeṣẹ́ British Broadcasting Corporation Hausa Service èèyàn BBC Hausa. òní sẹ́nẹ́tọ̀ Rabiu Kwankwaso ìlú sọ̀rọ̀ lórí ọjọ́ iwájú òṣèlú ẹ̀ àti tí ó ṣẹlẹ̀ lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2027. Kwankwaso kéde pé òun ti ṣetán báyìí láti ṣiṣẹ́ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APC ní o, PDP ní o tàbí ADC. olóhùn kódà òun ṣetán láti ṣiṣẹ́ pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ọ̀gbẹ́ni Peter Obi àti ààrẹ tẹ́lẹ̀ ọ̀mọ̀wé Goodluck Jonathan. oníkóṣà ti jẹ́ pé wọn yóò ṣe dáadáa fún ọmọ Nàìjíríà, wọn yóò sì nífẹ̀ẹ́ ọmọ Nàìjíríà dénú. Kwankwaso ní tó bá ti lè ṣe léyìí táwọn sì tún tọwọ́ bọ̀ ìwé àdéhùn ìyẹn nǹkan tí wọn yóò ṣe fún ẹgbẹ́ òṣèlú àwọn ìyẹn ẹgbẹ́ òṣèlú NNPP. Ọlábùṣe ti bùṣe òun yóò ṣe pẹ̀lú wọn. ó ní nítorí pé òun náà ní àwọn tó fẹ́ dupò òṣèlú ní ẹgbẹ́ òṣèlú NNPP káàkiri ìpínlẹ̀ kọ̀ọ̀kan. ó ní ẹni tó yóò mú bàbá ṣiṣẹ́ wọn gbọ́dọ̀ sọ nǹkan tí yóò ṣẹlẹ̀ sí irú àwọn bẹ́ẹ̀ nípínlẹ̀ wọn àti tí wọn yóò ṣe fún wọn àtàwọn ọmọlẹ́yìn òun. sẹ́nẹ́tọ̀ Rabiu Kwankwaso wá jẹ́ kó dé mọ̀ pé ètò ìdìbò ààrẹ ọdún 2027 yóò yàtọ̀ ó lóun ni yóò sì le jù gidigidi nítorí pé àwọn èèyàn ti gbọ́n. ó ní ẹ̀rọ ayélujára àti rédíò ó ti já wọn tí kò mọ nǹkan tẹ́lẹ̀ mọ ọ̀pọ̀ nǹkan tí kò mọ̀. bẹ́ẹ̀ ló ní wọ́n ti gbáradì gidi báyìí láti kọ ìyà lọ́dún 2027 àti bó ṣeé ṣe kí ẹ̀rù bà àwọn olóṣèlú tó bá fẹ́ fún àwọn èèyàn lówó láti dìbò tó ṣeé ṣe pé ká má gba owó náà lọ́wọ́ wọn nítorí pé ọ̀pọ̀ èèyàn ló ní wọ́n ti gbá lásìkò yìí.